Listen to your zodiac signs daily predictions for today, Wednesday, March 19, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run. Mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Wednesday, March 19 ọdún 2025 tí a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má gbàgbé láti follow wa kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Fẹ́yìn tẹ̀sí fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kọranyan Aries. Ẹ̀yin tá a bí láàrin March 21 sí April 20. Lẹ́ni ẹ máa wà very motivated, ọkàn yín sì máa balẹ̀ pẹ̀sẹ̀, bẹ́ẹ̀ lọ́pọlọ yín máa jí pépé. Lọ́jọ́ tòní kẹ́ gbájúmọ́ gbogbo nǹkan tí ẹ bá ń lé látàrí pé gbogbo nǹkan máa bọ́ sí bí ẹ ti ṣe pláàni rẹ̀ dáadáa. Lẹ́ni kí ẹ fi ìgboyà ṣe ohunkóhun kí ẹ sì lo ọpọlọ pípé yín ní ọ̀nà tí ó máa gbà ràn yín lọ́wọ́. Bẹ́ẹ̀ sì ni àwọn tó rọ̀gbà yín ká náà wọ́n á ṣe nǹkan tí á jẹ́ kára yín yá gágá lẹ́ni ẹ̀ní ní ìṣòro owó rẹpẹtẹ. Bẹ́ẹ̀ sì ni fẹ́lòmíì náà yín tẹ́ ń lò ràwọ̀ yìí. Ó ṣeéṣe kí mọ̀lẹ́bí pàápàá mọ̀lẹ́bí àyè àwọn àna ẹ̀ ó ṣeéṣe kí wọ́n ṣe nǹkan kan tó lè fẹ́ fa disruption díẹ̀ tí yẹn sì lè fẹ́ ṣàkóbá díẹ̀ fọjọ́ tòní. Ẹ wá ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn, ẹ gbà láfíà láàyè kí ẹ sì má ṣe ṣèlérí ohun tẹ́ lè múṣẹ fún èèyàn rárá. Yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá ìṣẹ́jú 15 lọ́sàn-án sí aago 4 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus. Ẹ̀yin tá a bí láàrin April 21 sí May 20. Ọjọ́ tòní máa jọjọ́ tó dára púpọ̀ fún yín látàrí pé ẹ máa lè create àkókò láti fi sinmi téyì sì máa tún jẹ́ kí agbára káká tún wà fún yín dáadáa. Tí ọ̀pọ̀ yín bá ti ń wòye sí pé ẹ fẹ́ jáde láti jọ́ mẹ́ta tẹ́ ẹ̀ ráàyè, ọjọ́ tòní ẹ máa ráàyè dáadáa láti jáde láti gbafẹ́. Ọ̀pọ̀ yín sì rè lọ́wọ́ ọ̀rọ̀ ló ṣeéṣe kó máa ṣe yín bí ìgbà pé kẹ́ ẹ jáde kí ẹ tiẹ̀ stroll out. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ kọbi ara sí ìlera ara yín púpọ̀ ju nǹkan kíkan lọ. Tẹ́ bá wá lo àkókò àti ìgbà tó pọ̀ jù ní ibi iṣẹ́ tẹ́ tètè lọlé bóyá ẹ wá rìnrìn òru ó ṣeéṣe kó ṣàkóbá fún ọ̀rọ̀ ilé lọ́jọ́ tòní kí àwọ̀ fẹ́ wáyé. Bẹ́ẹ̀ sì ló ṣeéṣe kí ẹ máa mísì olólùfẹ́ yín lóòrèkóòrè lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ní àyè iṣẹ́ yín máa lọ bó ṣe yẹ kó lọ. Ẹ ṣáà ti rí dájú pé ẹ ṣe nǹkan yín létòlétò. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí kí ẹ sì pláànì kan tuntun tí ó tún lè bí ìdàgbàsókè fún iṣẹ́ yín. Aago 10 láàárọ̀ sí aago 11 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini. Ẹ̀yin tá a bí láàrin May 21 sí June 21. Lọ́jọ́ tòní ó ṣeéṣe kó dàbí ìgbà apá ìbalẹ̀ ọkàn lè fẹ́ wáyé tàbí kí ara dédé fẹ́ máa kan yín bákan tí sì lè fẹ́ distract yín láti má lè mójútó nǹkan tó ṣe kókó fún yín láti mójútó. Ẹ gbìyànjú láti mọ́kàn balẹ̀ kí ẹ wòye sí àwọn kan yìí kí ẹ wòye sí nǹkan tó fà á. Bẹ́ẹ̀ sì ni pẹ̀lú bí ọjọ́ tòní ṣe fẹ́ rí ìlera ara yín máa dúró digbín. Ní ti àyè owó náà ó ṣeéṣe kí ẹ ríre gbámú dáadáa. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá tún lè try láti gbájúmọ́ ṣé ó ṣeéṣe kí àwọn ènìyàn tó wà níbi iṣẹ́ kí wọ́n tún appreciate yín kí wọ́n gbóríyìn fún yín fún ìtítẹpámọ́ṣẹ́ tí ẹ ṣe lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa. Ẹ má ṣàṣejù lórí ohunkóhun kẹ́ tẹpámọ́ṣẹ́ yín kí ẹ sì rí dájú pé ara yín yá gágá. Aago 2 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer. Ẹ̀yin tá a bí láàrin June 22 sí July 22. Ọjọ́ tòní máa jọjọ́ tí a kún fún dùnnú àtayọ̀ tó pọ̀ fún yín. Tẹ́ bá ń ṣe yín bí ìgbà pé kẹ́ jáde lọ kẹ́ lọ enjoy ara yín ẹ lè ṣe bẹ́ẹ̀ kò sí wàhálà. Ẹ ṣiṣẹ́ níwọ̀n kẹ́ enjoy ara yín dáadáa lọ́jọ́ tòní látàrí pé enjoyment day lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Ẹ wá jìnnà sí kíkówó lórí ọtí àbí sìgá àbí egbògi olóró èyíkéyìí látàrí pé ó lè ṣàkóbá fún ìlera ara yín ó sì tún lè ṣàkóbá fún ọ̀rọ̀ owó fún yín lọ́jọ́ tòní. Tí ẹ bá hùwà líle tẹ prostọbọ̀n ní ilé lọ́jọ́ tòní ìyẹn lè fẹ́ bí kọ́wọ́ yín fẹ́ sún àwọn tó rọ̀gbà yín ká bí àwọn mọ̀lẹ́bí
lọ́jọ́ tòní ó ṣeéṣe kí iṣu kékeré fẹ́ wáyé bóyá látàrí àwọn nǹkan kan tí ẹ nílò ní ààyè ilé. Lọ́jọ́ tòní sí rèé kí ẹ má ṣe ohun tó lágbára ju ẹ̀mí yín lọ, bẹ́ẹ̀ sì ni kí ẹ fìfẹ́ àtọ̀yàyà hàn sí àwọn èèyàn, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kí ẹ sì gbàlàáfíà láàyè níbikíbi lénìí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tá a bí láàrin July 23 sí August 22, ìjí tẹ́ máa jí lónìí ẹ máa wà very motivated, tẹ́ sì máa wà very determined. Lọ́jọ́ tòní ó dára púpọ̀ kí ẹ yanjú àwọn kan tí ẹ ti ń patì láti jọ́ mẹ́ta tí ẹ fẹ́ yanjú láàyè iṣẹ́ àti nínú ilé. Ó ṣeéṣe kí iṣu kékeré fẹ́ wáyé, ṣùgbọ́n tẹ́ bá ti lè lọ́pọlọ pípé àti sùúrù ẹ borí rẹ̀. Ó ṣeéṣe kí àwọn tó rọ̀gbà yín kálé ní kára dàbí ìgbà pé ó ń kan wọ́n, ṣùgbọ́n ẹ gbájúmọ́ àwọn nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ níbi iṣẹ́, kẹ́ sì mọ́kàn balẹ̀. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní agbára káká máa wà fún yín, tẹ́ sì máa wà active throughout ọjọ́ tòní. Ó ṣeéṣe kọ́pọ̀ yín kí ẹ rí ìgbóríyìn dáadáa ní àyè iṣẹ́ yín lọ́jọ́ tòní tẹ́ bá tẹpá mọ́ṣẹ́, kẹ́ wá ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì wà determined lọ́jọ́ tòní. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23, ọjọ́ tòní ó ṣeéṣe kí inú yín dùn, káyọ̀ yín kún, kí ẹ sì tún ní ìrètí látàrí pé àwọn idea tuntun máa wá sí yín lọ́kàn, tẹ́ sì máa lè lo creativity yín dáadáa lénìí. Ọjọ́ tòní ẹ tún lè ní ìwòye sí ìmọ̀ tuntun kan tó ṣe é gbá tún ràn yín lọ́wọ́, tá tún ran ìgbésí ayé yín àti iṣẹ́ yín lọ́wọ́. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí ire owó kó wọlé fún yín. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní tí ẹ bá ti yẹ èèyàn kan lówó tẹ́lẹ̀, ó ṣeéṣe kí wọ́n dáwó padà lọ́jọ́ tòní fún yín o. Ọjọ́ tòní dára púpọ̀ láti fi ṣàlàyé àwọn nǹkan tí ẹ̀ ń plan ní dáadáa fáwọn òbí yín méjèèjì, kí wọ́n fún yín láwọn àmọ̀ràn lé lórí. Bẹ́ẹ̀ sì ni kò sí bí àwọn ṣe lè máa lọ tó láàrin èèyàn àti olólùfẹ́ yín, ìbáṣepọ̀ yín máa dúró digbí dáadáa lọ́jọ́ tòní. Àwọn èèyàn bá gbà yín lámọ̀ràn dáadáa lénìí, kí ẹ tẹ̀lé látàrí pé ó lè ràn yín lọ́wọ́. Ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún lénìí. Ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ sì jẹ́ kára yín yá gágá lénìí. Aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, lọ́jọ́ tòní ó ṣeéṣe kó dàbí ìgbà pé nǹkan ò rọrùn tàbí kára dédé fẹ́ máa kan yín. Ó ṣeéṣe kí ẹ má lè pinnu àbí láti decide lórí ohunkóhun rárá lọ́jọ́ tòní, kó dàbí ìgbà pé ẹ ti ẹ̀ mọ̀ gbésẹ̀ tẹ́ fẹ́ gbé láti yanjú àwọn kan wọ̀nyí, tàbí talẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ tó lè ṣàlàyé fún yín gbé lágbájá báyìí ni kò ṣe. Lọ́jọ́ tòní ó ṣeéṣe kó dàbí ìgbà pé orí yín kún rẹpẹtẹ látàrí àwọn kan tó pọ̀ níwájú yín rẹpẹtẹ tí ẹ fẹ́ mójútó, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ ní ìfaradà, kí ẹ sì dúró ṣinṣin látàrí pé ẹ̀mí inú yín, ìmísí tó ń bá yín sọ̀rọ̀ ló máa ràn yín lọ́wọ́, ló máa jẹ́ gáìdì yín lọ́jọ́ tòní. Ní ti owó, ó ṣeéṣe kí ẹ rírí owó gbámú láláì jẹ́ pé ẹ wulẹ̀ gbára lé èèyàn kankan rárá lénìí o. Bẹ́ẹ̀ sì ni ó dára púpọ̀ kí ẹ showcase àwọn tálẹ̀ǹtì tí ẹ bá ní, tẹ́ bá wà pẹ̀lú àwọn oníbàárà yín lọ́jọ́ tòní. Ẹ má finú tọ̀yàn rárá, ẹ má gbára léèyàn rárá, ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ sì ṣe nǹkan yín létòlétò lénìí. Lime green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22, lọ́jọ́ tòní ó ṣeéṣe kó dàbí ìgbà pé àìbalẹ̀ ọkàn fẹ́ wáyé fún yín, tàbí kọ́kàn yín máa pòrúurú. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tẹ́ máa fi concern lé lórí. Lọ́jọ́ tòní ó ṣeéṣe kí nǹkan kékeré kó tètè máa kan yín, tàbí kẹ́ máa wòye sí pa àwọn nǹkan tí ẹ ń ṣe, ó dàbí ìgbà pé ìdàgbàsókè ò ti fi bẹ́ẹ̀ wọ̀bẹ̀, kẹ́ máa wulẹ̀ wà concern rẹpẹtẹ nípa àkókò tó slow yìí. Ẹ̀kọ́ tí ẹ fọjọ́ tòní wòye sí àwọn ibi tí ẹ ti ń bá bọ̀ látẹ̀yìnwá àti ibi tí ẹ tún bá dé àti nǹkan tẹ́ ẹ fẹ́ fọjọ́ iwájú. Tẹ́ bá lè kọ́ bí ara sáwọn òbí yín, ó ṣeéṣe kó affect yín lọ́jọ́ iwájú. Fún ìdí èyí, kẹ́ rí dájú pé ẹ kíyèsára, kí ẹ wo àwọn òbí yín, kẹ́ bẹ̀ wọ́n wò, kí ẹ mọ bá àlàáfíà wọn ṣe wà. Lọ́jọ́ tòní sí ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ tó jọ mọ́ international business, ó ṣeéṣe kẹ́ rí lè gbámú dáadáa lénìí. Tí ẹ bá wá face challenges èyíkéyìí lénìí, àwọn tó jẹ́ ọ̀rẹ́ àbálásùnmọ́ yín wọ́n máa support yín. Módù ọ̀gá yín níbi iṣẹ́ máa dára lọ́jọ́ tòní, tí yẹn sì máa jẹ́ kíbi iṣẹ́ dára, kíbi iṣẹ́ dùn lénìí sí rèé. Ẹ má kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun, kẹ́ sì rí dájú pé ẹ kanra mẹ́nikẹ́ni lọ́jọ́ tòní. White ni kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó
tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22, ẹ kíyèsára ẹ má finú tọ̀yàn rárá lọ́jọ́ tòní kẹ́ má bàa kábàámọ̀ bọ́ ọbẹ̀. Kódà tẹ́ bá rí pé ẹni tí ẹ̀ ń bá sọ̀rọ̀ yìí ó dá pé ẹni tó ṣòótọ́ ni, ẹ ronú jinlẹ̀ pẹ́ẹ̀mejì ṣáájú kí ẹ tó fàyè gbà wọ́n lórí ohunkóhun lọ́jọ́ tòní. Kẹ́rí dájú pé tẹ́ bá fẹ́ gbègbè sí àbí pinnu kó jẹ́ pé ọ̀rọ̀ tó ń sọ sí yín lọ́kàn ló máa direct yín lọ́jọ́ tòní. Ẹ má ṣe jẹ́ kẹ́nikẹ́ni decide fún yín o. Kí ẹ sì rí dájú pé ẹ gbájúmọ̀ lé ara yín dáadáa. Ẹ̀yin tẹ́ jẹ́ businessmen, ẹ kíyèsára ní páńpẹ́ ìyáyàn kan lówó, pàápàá ẹni tó ṣe pé ti yá nìkan tẹ́lẹ̀ tí ó dá padà lọ́jọ́ tòní sí rèé. Ẹ má dá sọ̀rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́ tí ó kàn yín. Àwọn àṣírí kọ̀ọ̀kan yín kí ẹ pamọ́ dáadáa, kí ẹ sì má ṣe sọ̀rọ̀ àsọjù láwùjọ lénìí. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àárọ̀ sí aago 9 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19, ó ṣeéṣe kó dàbí gbà pé gbogbo nǹkan ti sú yín tàbí kára dédé fẹ́ máa kan yín bákan lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé jìnnà sáwọn ènìyàn tí wọn ò bá ti yín mu tàbí àwọn tó ṣe pé wọ́n lè bí negativity inú ìgbésí ayé yín, kí ẹ jìnnà sí wọn. Bẹ́ẹ̀ sì ni kí ẹ mọ̀ dájú pé bí ẹ ṣe ń fìlì lásìkò ìwọ̀nba àkókò péréte lẹ́ẹ̀fi fìlì ẹ̀ tí gbogbo ẹ̀ sì máa kẹ́sẹ̀ ńlẹ̀ láìpẹ́. Ẹ rí dájú pé ẹ motivate ara yín, kí ẹ sì má ṣe jẹ́ kí ọkàn yín máa ṣe ròyìnròyìn nípa àwọn nǹkan tí ò tiẹ̀ lè ever ṣẹlẹ̀ láíláí. Ọjọ́ tòní sì jọjọ́ tó dára púpọ̀ fún yín láti fi ṣe àwọn nǹkan tó jọmọ́ spiritual activity, bóyá à ń ṣàdúrà ni àbá ń ṣe any other spiritual activity. Kí ẹ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú stubbornness yín lọ́jọ́ tòní kó má bàa ṣàkóbá fún ìrọ̀rùn mọ̀lẹ́bí. Kí ẹ gbọ́rọ̀ sóbì lẹ́nu dáadáa lọ́jọ́ tòní, kí ẹ gbọ́ advice wọn, kí ẹ sì cooperate pẹ̀lú wọn. Ìyẹn máa bí kí rọrùn àti ìfọkànbalẹ̀ wà láàrin yín lọ́jọ́ tòní. Kí ẹ kíyèsára ṣáájú kí ẹ tó ní ẹ fẹ́ kó lórí nǹkan kan, kí ẹ wòye sí dáadáa, kí ẹ wọ̀ tún àtòsí dáadáa ṣáájú kí ẹ tó ṣe bẹ́ẹ̀. Tí ẹ bá fẹ́ rìnrìn àjò kan lọ́jọ́ tòní, kí ẹ rí dájú pé ẹ ṣètọ́jú àwọn nǹkan ní dáadáa, kí ẹ pamọ́ kó má bàa jí lọ tàbí kó má sọnù. Léni ẹ má pẹ́jú níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá wà tó bá ṣe pé wà comfortable níbẹ̀. Ẹ má jẹ́ ẹ má fa fàǹfà pẹ̀lú ẹnikẹ́ni. Ẹ mọ́kàn balẹ̀ kí ẹ sì gbàlàfíà láyé ibikíbi tí ẹ bá wà. Bákan náà kí ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ ibikíbi tí ẹ bá lọ lénìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19, lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ ní mood swing púpọ̀. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí ó má fi bẹ́ẹ̀ rọrùn fún yín láti gbájúmọ́ àwọn nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ lénìí. Ẹ rí dájú pé ẹ get ara yín together, kí ẹ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má wòye síra yín níwò ń pé bóyá ẹ̀ ń ṣẹni tó dáa tàbí kẹ́ wá máa dá bínú àbí dá kanra. Kí ẹ mọ̀ dájú pé kò sẹ́ni tí ò ní tiẹ̀ lára o. Kí ẹ wá kíyèsára tẹ́ bá ń wa mọ́tò lọ́jọ́ tòní, pàápàá tí ẹ bá fẹ́ yíwọ́ ọkọ̀. Kéèyàn kan má ṣèṣì lọ kó sí mọ́tò lẹ́nu, kẹ́ kíyèsára kó má bàa fa wàhálà fún yín. Lénìí ó ṣeéṣe kí ẹ ríre gbámú ní ọwọ́ àṣálẹ́, bóyá látàrí owó tẹ́ yá àyàn tó ṣe é pọ́ máa dá padà fún yín. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kí ẹ rí dájú pé kíyèsára pẹ̀lú àwọn èèyàn tó súnmọ́ yín, tó wọ́n lè fẹ́ máa take advantage lílawọ́ tẹ lawọ́ tàbí ṣíṣe dáadáa tẹ́ ń ṣe lọ́jọ́ tòní. Síre tí ẹ bá rìnrìn àjò kan tó jọ mọ́ ọ̀rọ̀ iṣẹ́, bóyá ẹ fẹ́ rí job opportunity níbì kan, kí ẹ mọ̀ dájú pé á yọrí sí rere fún yín. Ẹ ṣàmọ̀kàn balẹ̀ kí ẹ ṣàlàyé ọ̀rọ̀ pẹ̀lú ìgboyà níbi interview èyíkéyìí tẹ́ bá lọ lénìí. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè ríre gbámú. Ẹ free mind yín kí ẹ sì wà very positive. Aago 5:15 ní ìrọ̀lẹ́ sí aago 6:15 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ light pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20, léni ara lè dédé fẹ́ máa kan yín látàrí àwọn kùdìẹ̀kudiẹ kan tí ó wà fún yín tàbí àwọn ìdíwọ́dènà kan tó wà lójú ọ̀nà lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí ẹ ti máa sáré sọ́tùn sósì láti rí dájú pé àwọn ìdíwọ́dènà kúrò lójú ọ̀nà yín, ṣùgbọ́n kó dàbí ìgbà pé kò fẹ́ kúrò ńbẹ̀. Kẹ́ wá rí dájú pé ẹ mú sùúrù lò, torí tẹ́ ẹ bá mú sùúrù lò yín ò lè ràn yín lọ́wọ́ rárá o. Bẹ́ẹ̀ sì ni léni ẹ gbọ́dọ̀ rí dájú pé ẹ yí ọ̀lẹ tí ẹ jẹ́, kí ẹ yíra yín, kí ẹ sọra yín dá lágbára ṣáájú kí ẹ tó kojú ohunkóhun lọ́jọ́ tòní tàbí kẹ́ tó bẹ̀rẹ̀ nǹkan kan lọ́jọ́ tòní. Kí ẹ ní ìgboyà tó pọ̀. Léni fẹ́yìn tí ẹ̀ ń kọ́ rẹ̀, ó ṣeéṣe kọ́ rẹ̀ yín kan kí ó introduce ènìyàn kan sí yín lọ́jọ́ tòní, ṣùgbọ́n kí ẹ rí dájú pé àwọn kan tí ẹ̀ ń plan fún dáadáa fọ́jọ́ iwájú kí ẹ pamọ́ sínú ọkàn yín. Ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn léni láti jẹ́ kí ara yín yá gágá. Bẹ́ẹ̀ sì ni kí ẹ múra dáadáa léni kí ẹ dùn rí. Ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí yàn
ẹ gbà láàfíà láàyè kí ẹ sì má ṣe jẹ́ kí ìmọ̀lára yín lágbára jù yín lọ. Lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá 30 ìṣẹ́jú ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.